arákùnrin wèrè ní ẹni tàdádádé àlàáfíà òní àìní àlàyé tí kan bá kàn gbogbo ẹni níjà kẹrù owó oníjà wọn ọkùn wàláì. oríkì ọlọ́run ẹbí ń kí èmi ordinary person tí mo lè kú sí ìrọ̀lẹ́ ṣé lórí 1000 yìí náà point of correction ọlọ́run ní gbogbo níjà kẹrù owó oníjà ká lè mí tọ́ba gbá ẹ létí fọ̀ yárìn mi. Àgbà onílẹ̀yìn ilé helicopter ló kàn bọ́ ẹ fẹ́ kó mi sí ìṣòro. Alájí Wàsíù Àlàbí Pasuma àgbà tó ra jet gan gbà tí wọ́n gbọ́ tax sanwó wọn san. Ọ̀rọ̀ bàbá wò pé kílẹ̀ ṣe mí ìdáni mo ṣe lẹ́yìn tó bá san tax ìjọba bá yọ tax tán ibi tó tún fẹ́ páàkì ẹ̀ sí náà wọ́n á máa sanwó délì. Bẹ́ẹ̀ni. This is a great burial ceremony. Orí kan fi ti ẹsẹ̀. Meanwhile, gbogbo nǹkan sísà ẹ má wọrí kábà ti ṣe tán kábà ṣe máa yanjú ọ̀rọ̀ ní kéré kù. Ẹ ti sàmì sí wọn lára. Ẹ̀wọ̀n ẹ̀ báyìí wọ́n máa sọ̀kò fún mi. Ó mọ̀ bí ọmọ kọmíṣánná pólísì mi. Oní ká máa mọ̀ tí wájú yìí. O ti wá sọ ní point and key. Ìyà ò dá rárá. God punish poverty. Ìyà ò ṣe nǹkan tó dà. Bí àwọn àlejò wa ṣe dé lẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan, ẹ jọ̀ọ́ ẹ máa fún wa ní notification kí a lè máa kí wọn nítorí pé kò easy láti ké wọn tó travel láti Ìgbò wá síbí. Mo ti wá síbí bóyá bí ìdí ìlú kékeré but ti ṣe bọ́ sórí ọ̀nà ó dà pé bí ìpadà sẹ́yìn lórí bèbè pé ó tún kì í sí. Gbàdó àwọn páàkì ló gbé ìlọ́wọ́ ẹni kan wọlé ẹjọ́ ṣé ẹ ṣe ọmọ ọ̀fẹ́ náà wà yìí ó ní àkóso òun ibi ojú wọn ti ní wọn àwọn ẹ̀kọ́ rẹ̀ wà ní ọdún ọ̀fẹ́ àwọn ní sóòtù náà ó kì í sí ẹni àlẹ́ fún àwọn tàbá máa fi lo epo fún tó ìtàn tẹ́lẹ̀ wọn tó mọ́tò lè ṣì ló máa ń gbé owó jù. Ọgbọ́n nínú ìpínlẹ̀ ìsàlẹ̀ ìlú àwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹrin wàhálà tí ọba ti tó láti wà ní àgbáyé òkè. Ọmọ ọmọ bẹ̀rẹ̀ ọmọ náà fàṣẹ tí wọ́n máa fi kọ́ ọ̀dọ̀ wọn kì í yẹ̀wò. Bọ̀dé débi tó ní àwọn sáàmù ni wọ́n ti kù. Níwà ìbẹ̀rẹ̀ ni wọ́n pé tẹ́lẹ̀. So, àlàgbà ìgbóni kókó fèsì ẹ̀kọ́ ẹ̀ tó ń jẹ́ ìwà fún ẹ̀kọ́ ẹ̀dá. Agbóni ọ̀páyà. Ní ìgbọ́ ìwà sọ̀rọ̀ táyì fún ẹ̀ lẹ́sìn ìdàgbé ọmọ wa. Èmi gan gbọ́dọ̀ bí ẹ̀ wá pọ̀. Ọmọ pé ọ̀tọ̀ ní dáadáa tó lọ́rùn dá orí. Ọ̀tọ̀ ní dáadáa tí wí ṣà ìkànnì. Dáadáa lọ́wọ́. Wíní ní dáadáa pé orí mi dà pé ṣe ọ̀pọ̀. But dáadáa ilé yìí láìpẹ́ gbẹ̀gbọ́ lọ́kì ọlọ́run ló mọ̀ ọmọ ìjà wọn bẹ́ẹ̀. Ṣéèdì aráka wọn. Ṣéèdì àdáadáa wà láì kó. Èsì ọkà tó wà wá sáà ti bàbá bẹ́ẹ̀ mi ìṣẹ́lẹ̀ kàkó tí mo ti ro gbọ́. Ìṣòro lòdì dáàbò ìṣòro. Ọlọ́run iná tí ọmọ ìbálẹ̀ yìí ó bẹ̀rẹ̀ fi ṣe kò fún ìlú tí ọmọ ìlú bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àti ṣẹlẹ̀. Alright, ní ìgbà tí wọ́n láì láti get back sí mo fẹ́ gbé àdó ìkalẹ̀ fún olórí wa.
host of this microphone, to my great musician, international musician also. Gbogbo àwọn tá a wà ń ta táà lórí ọ̀fẹ́ àti wọlé síbí ẹ̀dọ̀ àti ọ̀gánẹ́sì wọ́n ṣe máa kọrin sẹ́yìn náà ń ta o. So à ń kí àwọn ọba wa bí wọ́n ṣe ń wọlé lọ́lọ́kọ̀ òjọ̀kan. Lẹ́yìn eléré ńlá lágbo ńlá ni nítorí pé pàtí lọ́balọ́ba àgbo ládéládé la wà yìí lóde. Ó fi tọ̀wọ̀tọ̀ kí sórí ẹ̀ àdákú wo 2021 mo ti àdáhùnsí business card tí ò lówó lórí báńkì ó rọmọ kan sórí ẹ̀ àdẹ̀gbà transfer náà. Ṣùgbọ́n kí olórin tó kún owó eré torí ikú kì í jẹun ẹni kó pa ni. Èèyàn ní kó lọ́wọ́ kọmíṣánná pólísì kan kó wá dé pàtí kó pààyàn o pé olórin wá sí rẹ́ẹ̀nì láti entertain wa so far. Èmi náà sì wà bí lónìí láti jẹ́ kí gbogbo wa
kí a máa ẹ̀jọ́ ìyá wa. Tá a bá ti padà dé, a máa fi àwọn ọmọ olókùú lọ́nà kò gbẹ̀gbọ́n láti fi ẹsẹ̀ ìrìnàjò. Lẹ́yìn náà lọ́pàá ló máa gbé fún ètò Great Simon School Simoni. Simoni, ilumi